Ẹ káàbọ̀ sórí iléeṣẹ́ wa ọdẹ ọdún bí ṣàlàáfíà la bá yín ẹ̀yin èèyàn wa. Ó ga o, Yorùbá nation náà ṣì ni o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Ara nǹkan tá à ń sọ rèé o, bẹ́ẹ̀ ni ara nǹkan tá à ń sọ rèé. Ó ní lawmaker kan tó ṣẹ̀ṣẹ̀ jáde báyìí tó jáde tó sọ̀rọ̀ síta tó kàn sọ̀rọ̀ bó ṣàṣe wùn. Ọ̀rọ̀ tó tiẹ̀ wá sọ báyìí òun ni wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa sọ fún un wípé àánú ẹ dẹ̀ ṣe wá, àánú ẹ ó ṣe wá. Ìwọ lanu gbàgà òun fi Jésù Kristi òfin ta yín nítorí pé ìwọ wà ní ipò ọba, torí pé wọ́n ti fi ẹ́ jẹ oyè àwòdì, o wá lè fẹ́ gbẹ́dì ẹ báyìí o, nítorí pé ìwọ wà lára àwọn lawmaker. Ìwọ ti gbàgbé wípé Ọlọ́run ló fi ẹ́ síbi tó wà yẹn. Ìwọ ti gbàgbé wípé orúkọ Jésù tí wọ́n fi ń ta yín yẹn orúkọ yẹn ó lè ní kó wálẹ̀, ó lè ní kó sùn kó má jí mọ́. Ó ga o. Lawmaker tẹ́ ń wò yìí òun ló ń pè ní Omirin, Rep Omirin ni wọ́n pè é, òun náà lẹ́ rí i. Gbogbo bí àwọn èèyàn ṣe ń pariwo síta pé ìyà ti pọ̀ ju, ebi ń pa àwọn èèyàn, ìyà yìí pọ̀ o, àwọn Fúlàní ń pa wá lọ́tún wọ́n ń pa wá lósì o. Gbogbo báwọn èèyàn ṣe ń pariwo síta tán ṣe ń ṣe protest tó ń lọ lọ́wọ́ yìí. Instead kí Mike kó rọra gbẹ́nu ẹ̀ dákẹ́ lóní wọ́rọ́wọ́, kò ṣe yẹn. Kí ló wá ṣe? Ó jáde síta ó pariwo pé ẹgbẹgbẹ́ àwọn èèyàn báwọn èèyàn ṣe máa ṣe nìyẹn. Tí Jésù Kristi gan bá wà lórí ipò, pé tí Jésù Kristi bá wà lórí ipò, pé bọ́n ṣe máa complain náà nìyẹn. Pé ta ló fẹ́ wà níbẹ̀ tẹ́ ẹ̀ ní complain. Pé Tinubu ń try ó jàre, ẹ fi bàbá Tinubu lẹ̀, bàbá Tinubu ń gbìyànjú. Ṣẹ́yìn náà ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Ó ní pé tí Jésù Kristi bá wà níbẹ̀ gan, bí báwọn èèyàn ṣe máa complain nìyẹn. Báwọn èèyàn ṣe jáde síta ni tán fi pariwo pé ẹ̀yin yìí gangan, torí yín gangan ló yẹ ká ṣe kúrò nínú wọn Nàìjíríà. Ṣebí ẹ̀yin ń rí jẹ, ẹ̀yin ń rí mu, ẹ̀ ń rí ná, ẹ̀ ń rí lò lásìkò tó wù yín, lásìkò tó tẹ́ yín lọ́rùn. Ṣùgbọ́n ẹ̀yin ò wá rántí pé ebi ń pa ọmọ bàbá ẹlòmíì. Ṣẹ́yìn náà rí àwọn tá pè ní lawmaker, ṣẹ́ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ pé tó yẹ pé Jésù Kristi ló wà ńbẹ̀. Ìwọ ti gbàgbé pé Jésù Kristi tí wọ́n dárúkọ yẹn kò ń ṣe ẹgbẹ́ baba ńlá baba kú ẹ. Ìwọ ti gbàgbé pé Jésù Kristi tí wọ́n dárúkọ yẹn òun gangan ló kú fún ẹ̀ṣẹ̀ gbogbo aráyé. Ṣẹ́yìn lawmaker tẹ́tí bá gbogbo ẹ̀jẹ̀ yẹ̀yìn tẹ́ pé tara yín nìkan lẹ́ ń jà fún. Tí ẹ mọ̀ bí ebi ń pa ọmọ ẹlòmíì, ẹ̀yin lè wá fẹ́ kú fún yàn, ìwọ wá fara ewé Jésù. Ó rí pé ó ti ṣí, tiẹ̀ ti jó tó bá mọ̀ kó yá lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn èèyàn ti pariwo síta o pé ẹni burúkú ni máa yìí, ẹni burúkú ni ẹ́. Ẹ̀yin yìí gangan, torí irú yín gangan la ṣe ń pariwo pé Yorùbá nation a gbọ́dọ̀ gbà ni. Àdẹ̀fẹ́ ru yín nínú Yorùbá nation. Èèyàn kan tẹ̀ ti jáde láìpẹ́ tó ti wá sọ pé páwọn tó ń pariwo Yorùbá nation, tó ń pariwo Yorùbá nation pé sọ pé Yorùbá nation dá o. Ọmọyẹlé Ṣòwòrẹ́ ló ṣe léyìí o. Ní pé kò dá, pé the same thing náà ni gbogbo wa ń jà fún. Pé but kọ́ táwọn kan yàtọ̀ ni pé àwọn ń jà fún gbogbo revolution gbogbo ọmọ Nàìjíríà. Then àwọn ọmọ Yorùbá kan jà fún revolution Yorùbá nìkan ẹ̀yà kan, ṣùgbọ́n àwọn ń jà fún revolution gbogbo ọmọ Nàìjíríà, so that at the end of the day oníkálukú máa free, olúkálukú máa lè máa ṣe ìjọba bó ṣe wù ú. Pé ṣùgbọ́n tí táwọn Yorùbá nation ń jà fún yìí, pé at the end of the day tí Yorùbá nation bá lọ bọ́ sí,
ó láwọn kankan tó yẹ pé wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n rúlù tó ń ṣe yánmayànmá nínú ìjọba Nàìjíríà yìí. Gbogbo àwọn eléyìí náà ló tún máa sá wá sí inú ilẹ̀ Yorùbá tó máa láwọn tó fẹ́ dipò kankan mú. At the end of the day, nǹkan tó ń ṣe nínú Nàìjíríà náà ló máa ṣe ní Yorùbá nation. Ṣé is better kí a kúkú tákù gbogbo ẹ̀ káwọn gbogbo wa ọ̀kan ni wá dẹ̀ lẹ́yìn yẹn oníkálukú tún lè wá lọ tiẹ̀ pé ṣùgbọ́n tá bá wo lọ títí tá bá wo lọ sọ́tún tá bá wo bọ̀ ó yẹ kí Yorùbá nation dá dúró. Ṣùgbọ́n àwọn kankan tún wà tó yẹ pé lẹ́yìn tí Yorùbá nation bá dúró àwọn náà lọ ṣe politics níbí báyìí wọ́n á tún sá wá sínú Yorùbá wọ́n á tún fẹ́ wá ṣe irú nǹkan tó ń ṣe yìí nǹkan táwọn ò dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn. Àwọn èèyàn ti pariwo síta pé máa yí ayé ẹ máa rán jẹ́gẹ́ ni fún ìsọkúsọ ọ̀rọ̀ tó sọ yìí. Ó jáde pé Tinubu ń ṣiṣẹ́ ẹ̀yin èèyàn ẹ ní sùúrù ni ṣebí ìwọ òun rí tàárọ̀ jẹ òun rí tọ̀sán jẹ tún rí talẹ́ jẹ torú gan wàá tún jẹ́ tó tiẹ̀ mọ̀ bí ebi ń pa ọmọ ẹlòmíì ara àkọ́ tá à ń sọ rèé o. Selfishness has become the order of the day. That's exactly what we're talking about. Yoruba nation is the only solution, my brother, my sister. A lot of people came out. Wọ́n takò máì rep omirin ni wọ́n pè pé ẹ̀ ń ṣèyàn gidi. Ọlọ́run dẹ̀ máa báyé gbogbo yín jẹ́ ni. Ìwọ ló fara tiẹ̀ wé Jésù. Ṣé Jésù Kristi máa jẹ́ kó máa pa àwọn èèyàn lọ́tún kó máa pa àwọn èèyàn lósì tí kò dẹ̀ ní dá sí? Ṣé Jésù Kristi máa fi bí máa pa àwọn ọmọ ìlú? Ṣé Jésù Kristi máa fún àwọn Fúlàní láyè kán máa ṣe yánmayànmá bó ṣe wù wọ́n? No now. Ìwọ wá ló ń fara yín ẹ̀yin tó yẹ pé ẹ̀yin tẹ́tí gbàbọ̀dé fún ìran Yorùbá tẹ́tí gbàbọ̀dé fún àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín gan ká má ti sọ ìran Yorùbá. Ṣẹ́yìn náà rí nǹkan tó ń ṣẹlẹ̀. Yorùbá nation jẹ́ is the only solution o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ara kan tá à ń sọ nìyẹn o. Kí gbogbo wa ká parapọ̀. Let's cooperate ká ṣera wa lóṣooṣù ọ̀wọ̀n pé ókè o báyìí o nǹkan ta fẹ́ rè ká gbàgbé ọ̀rọ̀ tribalism. Let's forget about tribalism. Let everyone face it squarely that now what we are being faced with is the fact that the government of this country is selfish. It's the fact that they don't send us. It's the fact that all they think about is themselves. Party government had become the order of the day. So it's better we all come together. Let's forget about tribalism, that this one is from this tribe. I only want jà fúnra wọn ni. It's a lie. Ẹ má yẹ kí anybody tàn wá. Nǹkan tó fi ń tàn wá láti ilẹ̀ ni. Nǹkan tó fi tàn wá títí ẹ mọ ó yẹ àwọn èèyàn tán ti kú ṣá. Do you know how many people tí wọ́n ti padànù lórí struggle yìí? Tẹ́bi tẹ̀ ti padànù carelessly ebi pa àwọn èèyàn carelessly wọ́n jí àwọn èèyàn gbé wọ́n dẹ̀ pa wọ́n dànù. So what are we talking about? That's exactly why we are of the opinion that Yoruba nation is the only solution, either they like it or not. Yoruba nation la fẹ́ o bẹ́ẹ̀ ni because àwọn tó wà ń bẹ àwọn àjẹgúdújẹrá tira wọn nìkan lọ́mọ tira wọn nìkan lọ́mọ kọ́lọ́hún ṣàánú wa kọ́lọ́hún gbà wá ni. Yoruba nation òun nìkan ni ọ̀nà àbáyọ o. And exactly what it is. All right, my brother, my sister, this is exactly what it is. On to this one, what more can we say? Meanwhile, let me have your own take, my people, on this. And remember to subscribe for more updates if you are just joining us on this channel for the first time. All right, thanks and God bless.